Ó dẹ̀ ti lọ́wọ́ ìdẹ̀ dúró dè mí. Dúró di ẹ kọ́, dúró di ẹ ní. Ti bẹ́jọ́ lọ tẹ́lẹ̀ ni. No say time don go. They say make we reach school by 7 o'clock. They tell me say me I dúró di ẹ. Ó bẹ̀rẹ̀ ilé olóyìnbó yà. Excuse me. Tábù ti lọ. Mi lè ti ṣe assignment mi. Ó bẹ̀rẹ̀ sí rẹ̀ ni. Kí gbogbo yín kábọ̀ sí àárín wa. Kí ọ̀gá wa tó débí. You are welcome. Hope I never late. No, we never start. A máa bẹ̀rẹ̀ lẹ́sọ̀lẹ́sọ̀ kí ọ̀gá tó wọlé. So, màá fẹ́ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú orin kan. New life yìí tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́. Torí kò síbòmíràn tí a lè lọ. Àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká fọwọ́ pọ̀ ká fi gbé kémi gbé. New life yìí tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́. Torí kò sí àbàtà tí a lè lọ. Àjò ẹ jẹ́ ká fọwọ́ pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé. New life by fire by force. 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 New life. Okay. All right. Okay. Yes. Mo kí gbogbo yín kábọ̀ sí àárín wa. Sẹ́rí ẹgbẹ́ New Life yìí, ó jẹ́ ẹgbẹ́ kan, where my biro? Take my pen. Ẹgbẹ́ New Life yìí, ó jẹ́ ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ olókìkí àti ẹgbẹ́ alálùbáríkà. Níbo ló ti rí fine girl yìí? Ó jẹ́ ẹgbẹ́ alálùbáríkà. Tẹ́ bá wo orílẹ̀-èdè wa Nàìjíríà, gbogbo àwọn tí ó ní owó jù, tẹ́ bá sọ nípa Dangote, tẹ́ bá sọ nípa Ọ̀tẹ́dọ́lá, tẹ́ bá sọ nípa Michael Adenuga síbẹ̀ mọ́, ẹ̀bà Michael Adenuga, Sẹ̀mà Adélékè, gbogbo wọn abẹ́ New Life náà ti dìde. Somebody shout power! Somebody shout power! By fire by force. New Life. Tẹ́ bá wo Dangote dìde ní 1992. New Life ló gbé dìde. Ọ̀tẹ́dọ́lá, Michael Adenuga wọ́n dìde ní 2002. New Life ló gbé dìde. Tí bá parọ́ kẹjá mi. New Life ló gbé dìde. New Life tàn débi pé ó dé orílẹ̀-èdè Amẹ́ríkà. Donald Trump kì í ṣe president Amẹ́ríkà, òun ló ṣe olùdarí New Life. Somebody shout power! Somebody shout power! New Life by fire by force. New Life By fire by force. ẹ má máa sùn lé ẹjọ́. Sẹ́rí wọ́kàsí mi tẹ́ ń wò yìí. Tí bá ní kí kà á méjì á ti tó èèyàn bíi 1000 ó ti mú wọlé sẹ́yìn. Àwọn tó ti dìde lára ti pọ̀ gan. Bó ṣe wà yìí tí ò bá lówó sàkáǹtì rárá tí ò ní á ní bíi 10 million. Òṣogbo ni mo ti yé ní last year. Iṣẹ́ àwọn tó ń ṣarọ́bà ló ń ṣe. Ẹgbẹ́ wà tẹnu ẹ̀. Lótìtọ́ ká má parọ́ àti Òṣogbo lọ̀gá ti mú mi wá. Nígbà yẹn ní last year rọ́bà ni mò ń ṣà. Àwọn rọ́bà àwọn ike bọ̀. Láti ìgbà tí ọ̀gá ti mú mi wá sí New Life yìí. Ṣe rí táyọ̀rùn mi yìí àti US ló ti bá mi ṣíìpù ẹ̀ wá. Bí mo ṣe wà yìí ká tẹ̀ sọ pé mi ò tiẹ̀ ní kọ́bọ̀ mi ò ní. Bí mo ṣe wà yìí oye tó wà lákàntì mi ó ju 1 trillion. Somebody shout power! Ẹgbẹ́ yìí ẹgbẹ́ tó lówó ni. Ṣeré lẹ pé ni. Nígbà tí mo wà ní Ìbàdàn ní 2012, iṣẹ́ àwọn tó ń gbìn kànga ni mò ń ṣe. Mo mu omi kànga ju ò lè bá mi mú. Ẹ mọ̀ pé àwọn omi kànga kan wà tó máa ń yẹ́lò. Orí omi kànga tó ń yẹ́lò rí. Àwọn kan wà tó máa ń green.
àwọn kan wà tó tún máa blue mo ti mu àwọn ní blue yẹn rí tó yẹ pé ọ̀nà ló lọ fà mí wá ẹ wo life mi báyìí mo dìyàn tó lè afford pure water somebody show power mi ò mú mi kànga má mo wá mu pure water. ìbẹ̀rẹ̀ ni mo mọ̀ pé new life yìí tẹ bá take ẹ̀ lọ́wọ́ tó le ẹ ó di olówó dọ̀lọ́là ẹ ó di olówó kí ni mo sọ ẹ ó di somebody shout power. Imagination won't kill me when I think about my way. Ìtò John ní new life. Bí mo ṣe ń wo ẹ̀gbọ́n yìí, first born ní family yìí. Ẹ ní láti ṣe new life. Tẹ́ bá ṣe ẹ máa rí changes bó ṣe máa ṣe ayé yín. A sọ ayé yín di new writing. Ayé yín ó máa yàtọ̀ sí ti ṣáájú. Wo mo ní ẹ máa di kàtàéfì. Ẹ máa lówó ju Barack Obama mọ́. Barack Obama ẹ máa lówó jù lọ. New life. by fire by force. So bí gbogbo ẹ ṣe ń lọ ní ètò ní àwọn tó lówó jù ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti Amẹ́ríkà tó ń ṣe new life nìyẹn. Lọ́kọ̀ọ̀kan. New life. By fire by force. Only question. Yes. Okay. I heard that some people do this new life that doesn't make it. But how did you do your own that you make it?